mo ní Túnjí Yúsúfù múlà múkáwí àná sọ pé àwọn lọ̀gá wa ẹbí wọn kí lẹ fi jọ̀gá Látúnjí kẹjẹ́ kí n mọ̀ ọmọ tí mo bí bóyá yín lẹ̀ ń bá mi bọ́ àbíyàwó lémi bóyá yín lẹ̀ ń bá mi bọ́ bóyá gbogbo bùkátà bóyá yín lẹ̀ ń bá mi gbé àwa múkáwí wọn làwọn lọ̀gá ṣẹ́ wàláì tààlà yìí Ọlọ́run lọ̀gá gbogbo wa. Fújì jẹ́ orin kan tó jẹ́ pé ó máa ń mú àwọn èèyàn tó bá jẹ́ pé òṣònú tó ń ronú tó máa mú wọn lára dá ẹni wà nínú ronú bọ́ tó bá gbórin Fújì ààrẹ máa yá ó máa jí pépé inú ẹ̀ máa dùn so afẹ́rin sí ìrònú yẹn máa parẹ́ lọ́kàn. ẹni pé ẹlòmíì lè jẹ́ òṣònú tó bá gbórin Fújì inú àdùn ẹ jẹ́ ká gbà pé òṣònú kan lẹ̀ ń wọ̀n wájú báyìí ẹ fún lórin kan kínú ẹ̀ dùn ká. àmọ́ kan pè mí ní àdúgbò mi ó ní àmùdá wá ń bíbá ohun tẹ̀ fẹ́ rí ẹ̀ lè dáadé yẹn lóhùn ó ní Fújì tó ń kọ yìí fílẹ̀ jáde pé ìwọ́n tó mọ̀ Fújì tẹ̀lé kan ní tẹ̀ ń kọ ìkò ń ṣe Fújì ìsìn mọ́ nǹkan báyẹn màmá yẹn sọ̀rọ̀ ìbọn yẹn báyìí ṣé mọ̀ mo wá sọ pé kí ni màmá yẹn rí tí màmá yẹn fi sọ nǹkan tó sọ yìí àwọn tó wà lókè tẹ́tẹ̀lẹ̀ wọ́n máa fa àwọn tó pé wọ́n ti gòkè wọ́n máa ń fa àwọn kọ́ lè mọ̀ for now òfin bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ ṣe rí ìsìn ìṣiṣẹ́ Fújì ti dùn báyìí tó lé ń gbà yẹn ni. ó le torí pé irú tí àtà jókòó sí yìí tí ilé kan bá jókòó síbẹ̀ ẹni kò lè jókòó sí o tàbí pé nísìn ká jókòó sí kí n lọ tọ̀ kí n bá dé ìrọ̀rùn ọmọ bàmí láti jókòó síbi mọ̀ ẹlòmíì máa lọ ó fẹ́ lọ sí mítì lé lásán wàá sùn gbàdí wàá sùn fúnpá wàá sóńdè wàá ṣe gbàǹkan báyẹn. mo ti gbọ́ pọ́nmọ́ yìí gangan ti ń kọrin. Ìlọrin òun náà wà ń bì. ọmọ bíbí ni. ọmọ second born mi first born mi náà orin ni second born mi orin ni. láàrin ìṣẹ́jú méjì mo fẹ́ jẹ́ káwọn àtọmọ wọn dára kan ọmọ wọn dà ẹ jẹ́ kó máa bọ̀. ẹ tún káàbọ̀ sí orí ètò yìí lónìí. kan pàtàkì nínú àwọn agbólóhùn bí ọ̀jẹ̀ ńlá àgbà onífújì kan nílùú Ẹ̀gbá la tún wà pẹ̀lú ẹ̀ lẹ́nu ẹ dárúkọ yín fáwọn èèyàn náà. orúkọ ti tèmi ni Àmùdá Yusuf Ọlátúnjí Mr. Neutral. Àmùdá Yusuf Ọlátúnjí ọmọ Ọlátúnjí Yusuf àná. no orúkọ tèmi ni Àmùdá Yusuf. iṣẹ́ gbọ́dọ̀ lẹ́ ń ṣe. iṣẹ́ wọn ni mo ń ṣe. ṣé iṣẹ́ gbogbo orin. no Fújì iṣẹ́ Fújì. kí là ń pè ní Fújì. Fújì jẹ́ orin kan tó jẹ́ pé ó máa ń mú àwọn èèyàn tó bá jẹ́ pé òṣònú tó ń ronú tó máa mú wọn lára dá gẹ́gẹ́ bóyá iṣẹ́ mọ̀ ẹni wà nínú ronú bọ́ tó bá gbórin Fújì ààrẹ máa yá ó máa jí pépé inú ẹ̀ máa dùn so afẹ́rin sí ìrònú yẹn máa parẹ́ lọ́kàn. ẹni pé ẹlòmíì lè jẹ́ òṣònú tó bá gbórin Fújì inú àdùn ẹ jẹ́ ká gbà pé òṣònú kan lẹ̀ ń wọ̀n wájú báyìí ẹ fún lórin kan kínú ẹ̀ dùn ká gbọ́. ó dáná ó yá jẹ́ àtúbọ̀ tán mi ò sì dá Ọlọ́run ọ̀rẹ́ mi jẹ́ àtúbọ̀ tán wà ò sì dá Ọlọ́run àtúbọ̀tán ẹ̀dá máa lójú onílé ìdúnníyàn ìgbẹ̀yìn ẹ̀dá máa lójú gbogbogbòjò mọ́ jẹ́ àtúbọ̀tán mi ò sì dá Ọlọ́run. ẹ kọrin tó lè parí ìjà fún wa ká gbọ́. Ọlátúnjí torí Ọlọ́run ọba ọkọ àti ìyàwó tọkọ ẹ bá ṣe ẹ nítorí mú ọmọ òun ẹ̀bẹ̀ ṣáni mú bẹ Àmùdá mi yé Yusufu kúnlẹ̀ kó bọ́kọ ẹ nítorí Ọlọ́run ọba tó bá jọkọ ló bá ṣe ìyàwó nítorí Ọlọ́run ọba fàyàwó ẹ mọ́ra Àmùdá yé Yusufu mi o. ẹ fi Fújì sọ bí kan gbéra wọn wọlé ká gbọ́. ó dáná torí Ọlọ́run ọba bá mi fún ní kinní yẹn fún ní kinní yẹn kinní ti bí gangan tí mo ń sọ Látúnjí Yusufu. fún ní kinní yẹn. ẹnìkan sọ̀rọ̀ kan jàre. olórin tí ó wà níta tí ó lògùn àfi tó bá gbọ́ dáwọn bá ṣoògùn wọn lè jẹ wọn lè gbọ́ wọn. ṣe rí tọ́sọ yẹn èmi ò lọ́wọ́ sí o èmi ò fara mọ́ èmi ò gbà torí pé nǹkan tí èèyàn máa jẹ́ látọ̀run ẹ̀ tó bá ṣe mọ́ àdúrà ẹlòmíì wà tó pé àdúrà ló bá lára mu tó bá ń gbàdúrà ẹ̀ òkì lédè ẹlòmíì wà tó pé oògùn ló bá lára mu tọ́gbọ́n tó fi ọṣẹ kan ra ó ti bá lára mu oògùn ayé oògùn ọ̀tọ̀ ayé àdúrà ọ̀tọ̀ irú èmi ń sìn àdúrà lèmi gbọ́kànlé. ìgbà ọlẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ Fújì. in fact kí mo kọ́kọ́ fẹ́ di microphone láì 1981 ni. 1981. ẹ kọ́ṣẹ́ lẹ́yìn èèyàn àbí báwo lẹ ṣe mọ̀ pé ní ẹ̀bùn ọ̀run. nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ń pè nìkan ní bàbá kékeré níjà yìí kọ́ lọ́ba fún kí wọn àwọn náà Taofik Àtàndá bàbá kékeré àwọn yóò wọ́n mọ̀ wọn dáadáa so àwọn ni mo wà lẹ́yìn ẹ̀ máa ń
ṣeré jáde. olórin làwọn olórin ni wọ́n tó bá lọ play máa tẹ̀lé wọn. ìgbà tí bàbá kékeré wà yẹn àwọn wà ń jà àwọn olórin míì wo ló tún wà lẹ́gbàá yìí. àwọn olórin náà ti wà àwọn bíi Panari Alade. Panari Alade níbo làwọn wà. Alhaji àwọn náà wà ní sáìdì Òkèjìgbò àwọn pẹ̀lú kan náà ní Adara ó wà lókèjìgbò. so àwọn Alhaji Bonanza Ejire àwọn Alhaji Sefu náà ti wà bẹ́ẹ̀ni MC náà ti wà wọ́n dẹ̀ ń pẹ̀lú kan náà ní Adéwálé Jai. Adéwálé Jai ó ti kú ṣùgbọ́n náà máa fún un kí ọ̀dà. ọ̀dọ̀ bàbá kékeré lẹ ti kú ò kí lẹ ń ṣe lẹ́yìn wọn. ní táìmì yẹn torí bàbá kékeré ń lọ sí Lúṣàbí tó bá ti ní play bẹ́ẹ̀ tó bá ti sọ fún tó bá ti kún skul máa gbèrìn lẹ́yìn wọn ìgbà mi máa play ṣẹ̀kẹ̀rẹ̀. àti bàbá kékeré wá kú mo ní ọ̀rẹ́ kan Mọ̀súrù kọ́lọ́mbà fún un kẹ́ olùkọ́ pé pé àmúdá ọjọ́ la fẹ́ ṣe báyìí jẹ́ ká náà ká dá fújì lẹ́yìn kan báyìí adẹ̀ra gbogbo ara ṣẹ̀kẹ̀rẹ̀ abẹ̀sí ní kò kíní ẹjọ́ máa kó wá fẹ́ ṣe patí ní ọ̀dọ̀ wa wọ́n pe máa ní young shitu wọ́n wà for life now wọ́n sì wà báyìí so ká play fún yìí a máa ṣe dáadáa fún yìí kan báyìí yí àyàn dẹ̀ pé wà lọkọrin yẹn fún wọn ní Ìjẹ̀mà Àgbàdo níbi 1981 but after yẹn a ní stop over dáàdi mi wọ́n ní kí n má kọrin fújì mọ́. kí ló dé tán sọ bẹ́ẹ̀. wọ́n lọ́mọ ta ló ń kọ fújì nígbà yẹn ní táìmì yẹn so táìmì yẹn mo wá stop eré yẹn kí mi ò play mọ́ so wá jẹ́ pé later after Déwálé wá bẹ̀rẹ̀ sí ní play mo tó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Déwálé náà so mo bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Déwálé Àyìnlá Sàbúkà. 1981 tẹ ní ẹ bẹ̀rẹ̀ eré yẹn ẹ wá ní stop over ìbálẹ̀ á padà on stage. bí àgùnbí náà yá 1985. báwo ni ìrìn àjò yẹn ṣe wá ń lọ. a dúpẹ́ fọlọ́run bá bàtà bẹ̀rẹ̀ àwọn èèyàn bọ́ àtọwọ́ tẹ̀sán wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ wa gan àdáyé mi lọ sí play dáadáa. ìbálẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. 2009. kí lẹ pè táìtù ẹ. don't lose hope. má sọ ìrètí nù don't lose hope. ok ṣe rántí díẹ̀ ń bẹ̀. ẹ̀wọ̀n rántí nù ẹ̀. ẹja gbọ́. ọmọ ẹ̀dá má ṣe kàlámù dá Yusuf o mo ní rèrè ló pé ọmọ èèyàn tó ń ṣe ká tún jí ìyàmúdá o tòun á kú wá fi lé ayé lẹ̀ lọ kó tó wá fi lé ayé lẹ̀ kó tó kú kọ tòun àjí aláyé á tún jẹ́ ní kìámọ́ o. mo á ní orí mi dákun bùn mí lówó kiri bá ti ṣe tún jí ẹ̀dá mi dákun bùn mí lówó kí rọ́nà gbégbá o orí mi dákun bùn mí lówó kiri bá ti ṣe ẹ̀dá mi dákun bùn mí lówó kí mi rọ́nà gbégbá tún jí kí gbogbo ọ̀nà mi là gbogbo ọ̀nà mi káàsì kí gbogbo ọ̀nà wàhálà gbogbo ọ̀nà wa ètò tí ṣí kò má má di gbogbo ọ̀nà wa la. kí ló fa don't lose hope yẹn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́fẹ̀ẹ́ tẹ́lẹ̀. ìṣẹ̀lẹ̀ ńlá ni o ẹ̀wẹ̀ kò sẹ́ni tí ò rí o táìmù kan wà tó yẹ pé ìgbà tí wàhálà yẹn dé gan. wàhálà kí ni. nọ́ọ̀tì ẹ̀mú kí kò sí kí wọ́n má rí àmì wò tó táìmù yẹn àwọn problem kan wà tó yẹ pé problem lágbọ́n ni. ṣé ń di iṣẹ́ orin. ṣé orin yẹn ó collapse. kí ló fà á ó máa ní tó fà á. ṣé mo àwọn akọrin pé àwọn èèyàn dédé pè wá mọ́. kí ló wà fà tán pè yín mọ́. àmọ́ ṣé mo gbogbo kí ni kan dúró ní táìmù yẹn ni. ṣé kò lè ń ṣèlú. àwa dúpẹ́ fọlọ́run ọba ṣá pé. ṣé kò ń ṣèlú ló fà á. ó wá lè jẹ́lu náà ni o. ok. ó lè jẹ́lu náà ni but ọlọ́run ṣàdá ìgbà padà ṣá. a dúpẹ́ fọlọ́run pé ọlọ́run dá ìgbà yẹn padà. now lẹ́yìn 2009 tẹ́ ṣe don't lose hope yẹn gbáwọlé ṣe record mi. mo ṣe mí ní 2023 sorry. ok last year nìyẹn ṣé méjì lẹ ṣiṣẹ́ báyìí. méjì ni mo ṣe. iṣẹ́ fújì ńgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ń sìn kí lẹ rí sí. ṣé nígbà tá a bẹ̀rẹ̀ fújì ń gbà yẹn nǹkan lè ń gbà yẹn gan nǹkan tó lè ń bẹ̀ ni pé gbogbo instrument lẹ̀ kó padì lílẹ̀ ẹgbẹ́ kan ṣá ní àgádágodo àmọ́ èyí tí mo rí bọ̀ èmi o alihamudulilayi so láti ìgbà tẹ́yìn tí ń jáde ń sin hàn ṣáyín lágàdágodo alihamudulilayi ẹ̀yin náà rìn nìyẹn o. ọlọ́run ni o jésù mi ni mo tẹ̀lé jésù mi ni mo tẹ̀lé. ànábì lẹ ń sọ látàrí. ànábì mọ́mọ́ sálámà ṣe iṣẹ́ pé ọlọ́run náà ni gbogbo ẹ̀ ṣe mọ́. ok ṣé christian ni àbí muslim. muslim ni mi. kí ló wá dé tẹ tún ní jésù yìí rẹ tẹ́lẹ̀. aṣọ pé ọlọ́run ok iwájú ṣọ́ọ̀ṣì yìí làwà yìí. iwájú ṣọ́ọ̀ṣì làwà yìí hallelujah. hallelujah ó ti yé ma. alámùdá àwọn ọgbọ́n. iṣẹ́ fújì àwọn ìlérí wo àti ìpèníjà wo lẹ́yìn tí níbẹ̀ nígbà tẹ́ ti bẹ̀rẹ̀. ẹ ṣe gan olóòtú ojú ò ní tì yín. àmì àtẹ̀yìn náà ẹ ti rí táìmù kan wà tó yẹ pé táìmù tó sọ pé nǹkan lè yẹn àmọ́ kan pè mí ní àdúgbò mi ó ní àmùdá wá ń bíbá ohun tẹ̀ fẹ́ rí ẹ̀ lè dáadé yẹn lóhùn ó ní fújì tó ń kọ yìí fílẹ̀ jáde pé ìwọ́n tó mọ̀ fújì tẹ̀lé kan tẹ̀ ń kọ kò ń ṣe fújì ìsìn mọ́ nǹkan báyẹn màmá yẹn sọ̀rọ̀ ẹ̀ bọ́yẹn sọ̀rọ̀ ẹ̀ báyìí bí màmá yìí sọ̀rọ̀ ẹ̀ báyìí ṣé mọ̀ mo wá sọ pé kí ni màmá yìí rí tí màmá yìí fi sọ nǹkan tó sọ yìí ṣé mọ̀ èmi wá kúrò àmì sákèsì mo wájú pé ara nǹkan tó bí dó lu sòpù wa gangan ni mo ń sọ fún yẹn o olótù ara nǹkan tó bí dó lu sòpù wa mo sọ fún yẹn ok màmá yìí sọ báyìí fún mi pé kí n lọ jókòó kí n má kọ fújì mọ̀ pé
ẹ̀dọ́ màmá yẹn ní kẹ́ má kọ fújì. ó ní kí n má kọ fújì wọn kí àwọn ọmọ tó lè wà lẹ́yìn mẹ́rin pé kí ẹ fílẹ̀ fún wọn rí pé tùgbà tó ń ju nǹkan báyìí ní ìwé. sẹ́yìn ojú tùǹgbà ni. à ń ṣe mọ̀ pé tí nǹkan bá ti rí bẹ́ẹ̀ yẹn lójú àwọn mi ìpín onímọ̀ ṣe ṣe mọ̀ mo máa kúrò sí pé kí ni nǹkan tí màmá yìí sọ pé wọ́n á wọnú ilé wọ ọlọ́run ọba ilé mo lè kúnlẹ̀ mo gbàdúrà sọ ọlọ́run ọba ọlọ́run gbàdúrà mi ẹ̀yin yẹn ni Don't Lose Hope jáde o. ẹ̀dọ́ náà màmá yẹn pè yín pé kẹ́ má kọ fújì. ó dà ó ní kí n fi fújì lẹ fáwọn ọmọ tó wà ń sìn tán. àwọn ọmọ olówó à ń sìn lásìkò yẹn. ṣẹ́dá tí mo sọ yẹn eléré pọ̀ ládùúgbò mi gan. níjà yìí. ẹ̀yin tàyè mi eléré pọ̀ ládùúgbò mi gan. bíi. múnàgbò kan wọ́n pè ní Gafar. Gafar. múnàgbò mi kan pè ní Gbénga ò ṣe Gbénga Àdìsá. Gbénga Àdìsá ló náà jẹ́ Ọ̀sánlé. àwọn yẹn ni màmá rí pé. pé mo ṣe mọ̀ báyìí wá sọ wọn ṣé ó tẹ̀ sí wá parí náà. ẹ̀yin ò rí ní pépà yín ni. mo ní ṣe mo ní pépà ọkọ mo ní ṣe ó ti wá parí náà nìyẹn. ṣé ìwọ́nù yàrá mi ní Ọlọ́run pé wọ́n ti yá iṣọ́ o. wọ́n ti yá iṣọ́ ọlọ́pàá mi dápadà fún ọlọ́pàá mi sọ di ọ̀tún ẹ̀yẹn ní Don't Lose Hope wọlé. mo fi sọ rẹ́pọ̀ ní Don't Lose Hope má sọ̀rọ̀ ìtinú. ẹ̀dá ń retí ẹlẹ́yà bàbá Aláyìndé ìbùlẹ̀ fi tolúwa sí ẹ̀dá ò láàárọ̀ kún ẹni tẹ́ ti rò pé wípé kò lè pàgọ́ ó kọ́lé alárinrin alámúdá Yusufu mo ti lọ mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n ibi tí yẹn ti jáde nìyẹn. ok ìyẹn Don't Lose Hope. ṣe rí ìsìn ìṣiṣẹ́ fújì ti dùn báyìí. tó lé ńgbà yẹn ni. ó lé torí pé irú tí àtàjókòó sí yìí tí ilé kan bá jókòó síbẹ̀ ẹni kò ní jókòó sí o tàbí pé nísìnyí kájọ jókòó sí kí n lọ tọ̀ kí n bá dé ìrọ̀ ọmọ bàmí láti jókòó síbi ni. kí ló dé. ṣé mo bí táìmù yẹn ṣe rí ni wọ́n sọ bí ṣe mo ẹlòmíì máa lọ o fẹ́ lọ sí mítìlẹ̀ lásán wàá sọ gbàdí wàá sọ fúnpá wàá Sunday wàá ṣe gbàǹkan báyẹn. kí ló fà á. mo bí àsìkò yẹn ṣe rí nìyẹn. náà Àmùdá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí oríṣiríṣi awuyewuye ló ń ṣẹlẹ̀ ẹnu ilé iṣẹ́ fújì kí lẹ rí sáwọn nǹkan yẹn. ṣe rí olótù ṣe rí ọ̀rọ̀ tó wà ń gbòòrò yẹn ṣe rí ipò àdáni tí òkè ń lọ dà tí rárá. ipò àdáni. tí èèyàn kì í lọ ṣe rí àwọn èèyàn ló gbé ọ̀rọ̀ yẹn ní. ṣé ti ìwádìí kan tó máa ń dùn mí ni pé inú kan máa ń dùn mí olótù tí lè ní méjì bá ń jà kí lè kó má dà sí tí ò bá ti lè parí èkó má dà sí. ṣe rí dídá sọ́ńdà sí yẹn ìwọ̀n yẹn kó ló máa ní kó fún ẹni ẹni star kọ́ ló máa ní kó gòkè kọ́ ló máa ní kó má gòkè. so bí Paso àti Taye Currency ṣe ní àríyànjiyàn sí. tó bá bá parí ọ̀rọ̀ wọn sìn wọ́n tún ṣe máa jẹun pọ̀ ní àwo kan náà. Ṣàdáfà náà dá sí. òun ni kókò lè. but ok ẹ máa gbọ́ now ṣé ohun tẹ́yìn sọ́n sì ni pé téléré méjì bá ń jà. yes kí ẹnì kankan má dá sí. tí o bá ti lè parí ẹ̀fọn kọ́ má dá sí. mo tọ́pọ̀lọpọ̀ mọ Òṣùpá mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú fújì wa mo mọ nǹkan tó jẹ́ pòun àtijọ́ ni mo máa nà bí Paso nínú olórin fújì o mo máa nà bí Òṣùpá sáré dán pápá ọba mo bá Basido ọba aláṣàkáṣà òun mo máa nà bí Bàrúsátì kọlọmbà àrífọ̀rùnkẹ́ wọn àwọn tó jáde látara àwọn sàbẹ ni ìmísí àná bí òṣè fi wé ti sàwábà ẹ má fi mí sí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé. ẹ ṣe rí Alhaji Saheed Òṣùpá olúkálùkù wá kí ọdún sí ẹni o èmi náà lè kọ mọrin sẹ́nu sí kínní Alhaji Ṣẹ̀fí Aláwo gbòǹgbò ni ẹjẹ tiẹ kí n má dàrú kò Òṣùpá rárá èyí tó sọ yẹn mi ò rí sí o mi ò rí sí rárá pé èkó kakọ sí náà fi ṣe àwọn ara wọn kakọ sí. tèmi náà bá láìkí Kàsínánsìn Kàsínánsìn máa gbámù ni máa pọ́nlé máa yé sí. ní sọ fún yín nìyẹn. na olórin kan tó ń jẹ́ Adéwálé Kóńtà Adéwálé Kóńtà Èkó là ń wà àwọn náà sọ̀rọ̀ kan béèrè pé láti ìgbà tí Barrister ti kú kí ló dé tá a rò ní fújì kan tó tún dìde sókè mọ́ yàtọ̀ sáwọn tá a ti mọ̀ tẹ́lẹ̀. mo rí i pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o. ọ̀ya. àwọn tó wà lókè tẹ́tẹ̀lẹ̀ wọ́n máa fa àwọn tó pé wọ́n ti gòkè wọ́n máa ń fa kọ́ lè mọ̀ ọ́n for now kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́. ṣé rí bá ṣe wà yín sìn kọ́lọ́ túbọ̀ gbé mi sókè dáadáa ó tiẹ̀ máa gbé yín sókè mo fẹ́ jùlọ ṣé ti rí ilé kan lè dàgbò tí mo gbé ibi tí crowd wà. kóun náà kọrin. ó yá wá ọmọ mi súnmọ́ bí ìwọ̀n kọ́ báyìí tó wà tí wọ́n ti gorí stage pọ́n mi lé. àwọn olórin ìsìn wọn kì í. ṣe mọ ọ̀pọ̀lọpọ̀ kì í sọ pé lágbájá kó gorí stage ya ṣẹ́jú méjì irú ọ̀kẹ́ tó túbọ̀ fa controversy pé èmi ni mo gbé Currency ní nǹkan tí Paso sọ ni pé ẹ̀mí ọmọ tí mo fà sókè nǹkan báyìí tọ́jú máa ṣe kíní pọ̀ tọ́jú máa ṣe everything pọ̀ ṣe mọ̀ tí nǹkan báyìí náà bọ́ tó máa wáyé ní Ogun State general ni mo sọ kì í ṣe Abẹ́òkúta o tó máa wáyé Ogun State pé àwọn olórin tó ti top yẹn kọ́ máa mú eléré bíi méjì mẹ́ta kájọ máa ṣe
together ṣe mọ̀ ó máa jẹ́ kí wọ́n máa mọ kí ní ẹ̀pọ̀ lẹ́kọ̀ọ́ gan but kò sí lógun state. ẹ jẹ́ ká dà àrálẹ̀ ká tó ṣá o mo ní ẹ jẹ́ ká dà àrálẹ̀ ká tó ṣá kí lápè jẹ́ yín nínú onífújì ìjọ wo lẹ dé nínú onífújì ìyá mélòó lẹ ti jẹ nínú onífújì ẹni mélòó lẹ ràn lọ́wọ́ nínú onífújì ọmọọṣẹ́ yín mélòó ló kọ́lé nínú onífújì. pé òwe ọ̀rọ̀ bí òwe wọ́n kàn lè ṣe mọ irú èmi náà ọkùnrin kan sìn mo ní Túnjí Yusuf Múlà Múkáwí àná sọ pé àwọn lọ̀gá wa ẹbí wọn kí lẹ fi jọ̀gá Látúnjí kẹjẹ kí n mọ ọmọ tí mo bí bóyá yín lẹ ń bá mi bọ́ àbíyàwó lémi bóyá yín lẹ ń bá mi bọ́ bóyá gbogbo bùkátà bóyá yín lẹ ń bá mi gbé àwa Múkáwí wọn làwọn lọ̀gá ṣẹ́ wàláì tààlà yìí Ọlọ́run lọ̀gá gbogbo wa wọn lè bá pẹ́ ọmọ kíkà ló ń bá wí àdúgbò ló ń bá wí ṣé ìwé irú orin yẹn sìn tẹ́ bá gbọ́ ẹ máa láìkí ẹ̀ Yusuf Múlà Múkáwí àná sọ pé àwọn lọ̀gá wa kí wọ́n fi jọ̀gá Látúnjí kan jẹ́ kí n mọ̀ bóyá ọmọ tí mo bí o bóyá yín lẹ̀ ń bá mi bọ́ àbíyàwó lémi bóyá yín lẹ̀ ń bá mi bọ́ bóyá gbogbo bùkátà bóyá yín lẹ̀ ń bá mi gbé àwa Múkáwí wọn làwọn lọ̀gá ṣẹ́ wàláì tààlà yìí Ọlọ́run lọ̀gá gbogbo wa. eré sì wà dáadáa. wọ December la ṣe play wọ December. mo ti ẹ̀ gbọ́ pọ́nmọ́ yín kankan ti ń kọrin. Ìlọrin òun náà wà ń bì. ọmọ bíbí ni. ọmọ second born mi first born mi náà orin ni second born mi orin ni. irú orin wo ni first one kọ. Muslim obìnrin yẹn. second ńkọ́. Fuji ni wọn. kí ló dé tí first ń kọ. náà ṣe mọ ibi tó yùsùn wọn ni ọ̀dọ̀ alájà Hafsa. ni wọ́n ti train àbí. first one yín kọ wọ́n ti ń dá kọrin àbí. ṣùn lágbọn nígbà. Ọlọ́run ti kẹ́yìn abájọ tẹ finishan ló ń bá yín bọ́ mọ́. olóòtú pápá àbí sùúrù. Alámùdá thank you ẹ̀gbọ́n àgbà ẹ tún kọ sókè ọwọ́ kí lélẹ̀. náà ẹ̀yin lẹ ṣe bẹ́ẹ̀ o. ẹ̀yin ṣe wá gbà bẹ́ẹ̀. ẹgbẹ́ ṣe ní ẹ̀yin lẹ kọ́ mi Alámùdá olóòtú ló kọ́ mi o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ń tù. ṣé o sì. ó ń tù lábẹ́rẹ̀ wọ̀. ẹ bá mi. ó ń tù nílé alámọ̀. second record yẹn. Bàbá Rámọ̀. Oníṣègùn tó gbajúgbajà. no aláṣẹ old school hotel. old square. old square hotel. Alámùdá. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. ó ti yé mi. ẹ̀yin lẹ ṣe bẹ́ẹ̀ o. ẹ ṣe. ẹ̀yin lẹ ṣe bẹ́ẹ̀ o. ó ń tù. mo ló ń tù. ó ń bà. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ó ń tù. second record mi yẹn. káyọ̀ pé ó ń tù ló ṣe fún mi. mo tí wà Adéyẹmí. Adéyẹmí kábíyèsí o. kábíyèsí bàbá. abagidi nìyẹn. ẹ fún wọn tún gbà kan. Ọlọ́run kẹ́mi mọ́ Sáàtì Ramon nínú olóríire tó ń bẹ ní ìlú Nàìjà wa tó ń lọ sí Amẹ́ríkà tó ń lọ sílùú London ní kíákíá tó ń jí Saudi Arabia nílùú Mecca o Sáàtì Ramon kò dáàbò kàmí mọ́ wọn ọmọ ọjà ẹni mi ọmọkùn mi o ọmọ ọjà ẹni mi bàbá Láyìndé ọmọkùn mi ni mi mo ní ìlú tó máa lọ́ba tó ti ń lọ́ba tó ti ń níjòyè Àmúdá Yúsúfù ọmọ ìjà ẹni mi ọmọkùn mi gangan ọmọ Àjàdí kò. ọmọkùn mi gangan ọmọ Àjàdí kò. èmi kọ́ o. sọ́ọ̀rì ó yá ọmọkùn mi gangan ọmọ Àjàdí kò. ohun tá a máa ṣe rèé mo sì máa fi ọmọ wọn wọ̀nyí láìpẹ́ láàrin ìṣẹ́jú méjì mo fẹ́ jẹ́ káwọn àtọmọ wọn dára kan ọmọ wọn dà ẹ jẹ́ kó máa bọ̀. àbá lórí gbọ́ pọ́nládé ó kọjá bẹ́ẹ̀ ẹ̀wà wo bí ṣòro tó ṣe búrágbà ní ṣolóde ṣẹ́mọ nídìí ayò láti mọ̀ ta lọ́gá òpè o ìdíṣẹ́ fújì ọlọ́pọ̀lọ́ ló ń jọba o ọgbọ́n ìmọ̀ àtòyè tọ́lọ fún Sólómọ́nù lọ́jọ́sí ló ń bẹ fẹ́mi kí n bá lè rọ́wọ́ mú àti pé tí n bá pè èdè kẹ́yìn gangan lè rí sí. Ọlátúnjí ọmọ Àmúdá náà rè o Ọlátúnjí mi tí mò ń wí Túnjí kúkú má pa fún mi Àmúdá Ọlátúnjí káwọn má ṣe fún mi Yúsúfù mi Àmúdá o kájọ láṣẹ pẹ́pẹ́pẹ́ kó lókìkí rẹpẹtẹ kó lálùbáríkà kó o sì tún lówó lọ́wọ́. ọmọ wọn ti dẹ́rù fújì bá mi gan-an pé kí ni wọ́n ṣe pé bo ni wọ́n gbé gbà láàyè o mo jẹ́ kó yé wọn wípé ibi tó bá lé o làǹbọ̀ ọmọkùnrin èmi Ìlọrin o tí n bá ti kú tí mo bá ṣì wà láàyè o máa kọ́ fújì Ìlọrin máa tún gara gan because ọmọ tẹ́ abábí ṣe bẹ́yà ló jọ ọmọ tẹ́kùn bábí o máa níjọ́bọ ọmọ àjànàkú oníyàrá ó ti dájú ẹ wo mi ẹ tún mi ò ṣe rí pé mo ò jọ bàbá.
gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa retí mi láìpẹ́ o lórí ètò Katsina tí ṣúgà ṣe o ẹ retí mi láìpẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi ó máa nà brodo everybody make una help me thank God mo wá dúpẹ́ ètò Katsina tí tí a wá wà yìí o àròpẹ̀ dá o àròpẹ̀ dá o because ètò yìí tó gbà yìí ètò Katsina tí tó ń gbà o woman abroad táwa ṣe ń tẹ o ẹ lọ subscribe sórí YouTube channel. ó jẹ mí ó ti tó wá máa lọ. ṣẹ́rí lára oríire tí ẹ̀dá lè ní láyé ni kí ọmọ ẹ̀ máa ṣe àṣeyọrí ìṣojú ẹ̀ alámùdámú kí n kú oríire ẹ má tún ṣe kinní yẹn ẹ fààyàn ní tẹlifóònù nọ́mbà yín gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pe alámùdá yìí. eléyìí ni WhatsApp 080 6161 1695 ẹ tún pè 080 6161 1695 tàbí 090 4379 0505 kẹ́ẹ̀kan sí 090 4379 0505. ní nọ́mbà tó ń lè pè yín sí. láìpẹ́ ẹ máa retí Wàhábì Ìlọ̀rí ọmọ àmùdá Yusufu eléré ńlá lágbo ńlá ẹ kú ojú ẹ rí ohun tọmọ jù ọmọ mo fọ jàkadì oníhò ńlá ni Jésù Olúwa wa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.